Ẹ káàárọ̀ púpọ̀ ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT ẹ kú bójú ọjọ́ ṣe rí. Ẹ̀yin ọkùnrin onídọ̀tí olóòórùn, ẹ̀yin ẹlẹ́nu rúnrún, alábíàgé pàtà, ẹlẹ́pọ̀n jíjóná, abirùn ta kókó lórí oko, ẹ̀yin aláìní tìjú ọkùnrin. Ẹ máa gbé kánfàsì ẹ gbé sórí àtíkù, ẹ wá wọ tíṣẹ̀tì ẹ wọ sórí ṣòkòtò bùbá native. Ẹ kì í ní tìjú. Tábá wí tán ẹ rò bóyá obìnrin nìkan ló máa ń dọ̀tí, obìnrin nìkan ló máa ń rùn. Ẹ̀yin gan ẹ̀ ń rùn. Ọ̀pọ̀lọpọ̀ yín èyí tó bá tẹ̀ lóun lẹ́sìn tó bá gbàwẹ̀, ẹ gbàwẹ̀ báyìí ẹnu yín á dẹ̀ máa rùn, gbogbo ẹnu yín á máa gbẹ. Èmi ní ọkùnrin kan lẹ́gbẹ̀ẹ́ mi tó jẹ́ wípé ẹ lè rí kí lips ẹ̀ kó gbẹ rí. Èmi obìnrin gan mo máa ń kọ sára sí ni. Every time ni lips ẹ̀ ló máa ń wà glossy. A máa sọ fẹ́mi obìnrin gan pé kí n lọ lo lip gloss. Ẹ̀yin ọkùnrin tiwa Naija ni mo rí tẹ máa rùn, tẹnu yín máa rùn. Ọkùnrin tí mo sọ fún yín á gbére ẹ lọ sí nail kínní, á lọ ṣe pedicure fúnra rẹ̀, á lọ ṣe pedicure, á náwó sí. Ọ̀pọ̀lọpọ̀ yín báyìí gbogbo èékánná yín máa rí ìdọ̀tí nínú èékánná yín tó máa jóná. Ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀dẹ́ èékánná sí ọba bí ẹlẹ́fín dó ẹ ní ìka tẹ fi fọ́ọ̀kì obìnrin ni. Ẹ fi èékánná ẹ fi kó infection fóbìnrin. Ẹnu yín rùn, àbíyá yín rùn. Ẹ wọ boxers ọ̀sẹ̀ méjì. Ẹ̀yin tó bá wá ní ọ̀pọ̀lọpọ̀ yín tí bá ní kẹ́ send picture fún mi, ẹ wá gbé canvas sórí àtíkù, ẹ wá send picture yẹn fún mi. Ẹ wá rò pé mi máa send picture yẹn fún obìnrin nígbà tí mi ò ya wèrè. Èmi gan ọkùnrin ò gbọdọ̀ send irú picture yẹn fún mi gan kí n wò pẹ́ méjì. Ẹ ní tìjú. Ẹ máa wọ boxers ọ̀sẹ̀ méjì. Ẹ máa rùn, gbogbo abíyá yín á máa rùn, gbogbo abẹ́ yín á máa rùn. Èdè ní kọ́kọ́ obìnrin kó máa gbé ẹnu sóko yín. Ẹ ní kọ́kọ́ obìnrin máa kiss yín. Ẹ wà irritating tẹ́ ẹ bá mọ̀. Mo máa ń rí ọ̀pọ̀lọpọ̀ yín and wọ́n ti mú ẹjọ́ yín wá bá mi. Pàápàá àwọn ìyàwó yín, wọ́n ní mi ò kí ń fọnu láàrin ọ̀sẹ̀ méjì, ọjọ́ méjì. Wọ́n ní mi inú yín ò kí ń fọnu. Ẹ lẹ́ ń gbàwẹ̀. Ṣé Ọlọ́run sọ pé kẹ́nu wá máa rùn tá bá ń gbàwẹ̀ ni? Tẹ́ bá ń gbàwẹ̀, ìyẹn ò ní pé kẹ́ má lè fọnu. Ìyẹn ò ní pé kẹ́ má lè fọnu. Ẹ lè máa gbàwẹ̀ kẹ́ wá fi breast yín kẹ́ fi pa ẹlòmíì. It's very very wrong. Ìmí àkọjá lẹ́gbẹ̀ẹ́ yín bá a bùtùn lọ́kùnrin. Tá bá dẹ̀ wí, ẹ ní obìnrin rùn. Ẹ̀yin gan rùn. Ẹ̀yin ọkùnrin yìí gan, ẹ̀yin gan rùn. Báwo lọkọ obìnrin ṣe fẹ́ gbẹ́nu sí yín lẹ́nu? Ọkùnrin mi báyìí wàá rí nǹkan tó máa jáde lẹ́nu ẹ̀ gan, ẹnu ẹ̀ á wù ẹ̀ kó kiss ẹ̀. Ìmí gan bó ṣe ń groom ara ẹ̀ gan, inú ẹ̀ á máa dùn ni. Èyí tó bá máa dárùngbọ̀n sí nínú yín, ẹ ní groom irùngbọ̀n yín, ẹ ní trim ẹ̀. Ẹ á kọ̀ rí skata, irun yín á rí játijàti. Ẹ wá máa ní pé obìnrin yín lọ ń wo ìta. Ta ló máa rí fine boy tí ò ní wò lẹ́ẹ̀mejì? Ẹ lè náwó sórí body spray. Ẹ lè náwó sórí roll-on. Ẹ̀yin ọkùnrin yìí. Gbogbo ẹ lè náwó sórí boxers gidi. Ẹ rí játijàti. Ìmí àtọ̀ ẹ̀ tí wá wọ ṣòkòtò kò ní fà sókè. Á gbé sí ìbàdí tó lè gbé sí boxer ẹ̀ kò ṣeé rí. Ẹ̀yin olóòórùn ọkùnrin. Tábà ní kẹ́ send picture, ìmí àrí jákujàku kò lè dúró, á di táì gan, táì ò ní dúró sí lọ́rùn dáadáa. Ìmí á gbé canvas sport direct, á gbé sórí àtíkù. Ìmí á fi t-shirt, á fi ṣòkòtò native, á fi ya t-shirt. You can imagine bí wọ́n ní bí èní bá ṣe rí, bí Saturday bá ṣe rí la ṣe máa mọ, bí Friday bá ṣe rí la ṣe máa mọ, bí Saturday ṣe máa rí, bí ojú ẹ bá ṣe rí la ṣe máa mọ, bẹ́pọ̀n ẹ̀ ṣe máa rí, la ṣe máa mọ bóyá ó máa mú bódó gan. Torí o ò lè dọ̀tí kó mú bódó. Ẹnu yín á máa rùn, abíyá yín á máa rùn, abẹ́pọ̀n yín á máa rùn. Ẹ lọ sí toilet ẹ̀ nílé tàǹbà dáadáa. Ẹ ní obìnrin nìkan ló máa ń lo tissue. Ẹ̀yin gan ń lo tissue, ẹ lè lomi kẹ́ fi fọ̀dí yín. Ẹ máa mú oko yín, ẹ máa lọ tẹ, ẹ máa gbọn oko papapa, ẹ ti dá padà. Ẹ mọ̀ pé wọ́n máa ń fomi bọ́ oko kó tó fi padà sínú kínní. Ẹ tún máa fi padà gan pẹ̀lú omi tó wà lórí, á máa ká sínú boxers yín. Ẹ wá ní kóbìnrin kó máa gbédìí ilẹ̀ fún yín. Èmi gan ò lè gbédìí ilẹ̀ fún ọkùnrin bẹ́ẹ̀. Ọkùnrin bẹ́ẹ̀ bá fọwọ́ kàn mí gan, èmi gan máa wò lẹ́ẹ̀mejì. Ẹ máa lọ mú èékánná, ẹ máa fi kó infection sí ara obìnrin. Ọ̀pọ̀lọpọ̀ yín náà lẹ máa lọ ṣèṣekúṣe ń ta. Ẹ ní infection, ẹ kó infection yẹn wá, ẹ kó sára ìyàwó ilé yín. Ẹ ní lè take care ara yín dáadáa. Ẹ kì í ṣe òbòdó torí ẹ wà classless.
ẹ wá lọ kó infection wá níta ẹ kó sára ìyàwó yín tó bá yá obìnrin tó ní infection lẹ́yìn tó ní infection lọ́la tí ò fẹ́ kúkú òjijì á para mọ́ fún yín kò nígbà kẹ́ dóhun mọ́ ẹ wá máa ní obìnrin sáfókó kò ṣe ní sáfókó nígbà tẹ́ pé gbogbo ìgbà tẹ́ bá ti do bẹ́ẹ̀ bá fi èékánná tó dọ̀tí fún ní infection ẹ kó infection lára obìnrin míì ta ẹ kó sára ìyàwó yín ẹ̀yin dẹ̀kẹ̀rẹ́ lẹ láwọn yìí ẹ̀yin dẹ̀kẹ̀rẹ́ tẹ́ pé àwọn ènìyàn ní abẹ́ranko jó kọ ẹ lè fowó tọ́jú ara yín ẹ lè fowó gidi tọ́jú ara yín di only owó tẹ ní ni kẹ́ mu bí àkẹjẹ pepper soup kẹ́ gbóbìnrin jáde ẹ ní infection ẹ lè fowó gidi kí ọ ara yín ẹ tún máa gbé infection yẹn ẹ tún transfer sára àwọn obìnrin olóbìnrin ẹ̀yin olóòórùn jàtìjàtì ẹlẹ́nu rúnrùn gbogbo ẹnu yín ló máa bù fún ọkùnrin kùnrin ẹ wá ní kóbìnrin máa nífẹ̀ẹ́ yín gbogbo ìbẹ́ máa wà lẹ́nu yín èmi à sọ̀rọ̀ èmi gan tí máa sọ ẹ máa rí pé máa wà conscious of my mind èmi à sọ̀rọ̀ gbogbo kíní máa wà ní gbogbo ẹnu ẹ̀ báyìí ẹnu á máa bù tìín ní ọkùnrin láti wà conscious tó bá ti rí pé o wà látàárọ̀ ò jẹun mọ̀ pé ẹnu ẹ máa rùn tó bá ti pẹ́ tó ti sọ̀rọ̀ tó o mọ̀ mi tó ṣe mọ̀ pé ẹnu ẹ máa rùn ọkùnrin láti wà conscious of gbogbo orú nǹkan báyẹn èmi náà ti rí tó dẹ̀ pé ọkùnrin tó neat ni ṣùgbọ́n mo kàn understand pé ó láti jẹ́ pé bóyá ó ti pẹ́ tó ti wà ń ta bóyá kò mọ̀ mi bóyá kinní kan ẹnu ẹ dẹ̀ ẹnu bó ṣe ń sọ̀rọ̀ ló ń bùtì ẹnu ẹ ń bùtì bó ṣe ń bá mi sọ̀rọ̀ lẹ́nu ń bùtì èèyàn ẹ láti wà conscious of that ẹnu tó bá níta lẹ́nu ẹ máa ń rùn jù ẹnu ẹ̀yin ọkùnrin ló máa ń rùn jù ẹnu yín ló máa ń rùn jù ẹnu ẹ̀yin ọkùnrin ló máa ń rùn jù ẹ láti wà conscious of it it's not good at all ó jẹ́ nǹkan tó ń tìyàn lójú jáì ẹnu ẹ̀yin ọkùnrin ti máa ń rùn jù ẹ tún wá ìpàápàá èyí tó máa lóun gbàwẹ̀ nínú yín àwẹ̀ gbígbà ò sọ pé kẹ́ má lè fọnu Ọlọ́run kò ní kẹ́ fi bad breath kẹ́ fi pa ẹlòmíì ẹnu yín ti máa ń rùn jù ẹ kí ẹ nípa bíya yín ẹ kí ẹ nípa abẹ́ ẹpọ̀n yín ẹ kí ẹ nípa boxers yín ẹ máa wọ boxers pátá ọ̀sẹ̀ méjì kí lápá kọ tẹ́ ń ṣe ẹ dẹ̀ máa pera yín ní baálé ilé ẹ máa pera yín lọ́kùnrin ẹ̀yin náà máa ń rùn ẹnu yín dẹ̀ ló máa ń rùn jù mo sọ fún yín pé mo ní ọkùnrin lẹ́gbẹ̀ẹ́ mi tó jẹ́ pé lips ẹ máa ń wà glossy all the time ni agbèrè ẹ ló á lọ ṣe pedicure á tún máa sọ fẹ́mi obìnrin wípé òun ò ní kí n tọ́ pé àwọn ò ní kí n tọ́ paint ó pé bọ̀ kí n kọ̀ jẹ́ kí economy wà glossy ọkùnrin á máa sọ pé jẹ́ kí economy wà glossy mi ní kó tọ́ paint jẹ́ kí economy wà glossy ọkùnrin agbèrè ẹ ló á lọ ṣe kọ́nà agbèrè ẹ ló á lọ ṣe lead á lọ gbogbo tẹ́ bá rí etí ẹ máa ń wà glossy ni ọkùnrin gan ló kọ́ mi gan bó ṣe ń lo lip gloss because mi ò kí ń lò ẹ́ rí pé mo máa ń lò lórí platform mi lẹ́nujọ́ mẹ́ta yìí ẹ̀yin obìnrin kan ẹ̀ kọ́ wà gbogbo ètè yín á kọ̀ dry ẹ̀yin ọkùnrin ẹnu yín á máa rùn abíyá yín á di pàtà abẹ́pọ̀n yín á ta kókó ẹ máa wọ boxers ọ̀sẹ̀ méjì ẹ fi canvas wọ àtíkù ẹ gbé tíṣẹ̀tì ẹ gbé lórí ṣòkòtò bùbá ẹ wá máa send irú àwọn pictures yẹn fèmí ẹni kémi máa send ẹ sóbìnrin nígbà mi ò ya wèrè ṣéyàn lè send ẹ sẹ́mi náà kí n wò pẹ́ méjì gbogbo irùngbọ̀n yín á rí jábàjábá àní kẹ́ má dárùngbọ̀n sí bọ̀ ẹ dárùngbọ̀n sí mo ní bros kan ẹ má bínú máa dárúkọ wọn Afis náà pé bọ̀dá yẹn bóyá wọ́n wà ní South East or something tẹ bá rí irùngbọ̀n ẹ̀gan ọmọkùnrin á máa wù yín ọmọkùnrin á máa wù yín tó bá dúró pẹ̀lú rùngbẹ̀ bó ṣe máa ń groom ẹ̀ tẹ́mi bá dẹ̀ ti wà bẹ́ẹ̀ yẹn láàrin wọn mo máa ń wo gbogbo wọn mo máa wò wọ́n lẹ́yọkọ̀ wọn dẹ̀ kí mọ̀ mo máa wo bó ṣe múra mo máa wo bó ṣe rí ìmí máa súnmọ́ máa gbóhùn ẹnu ẹ̀ bẹ́ẹ̀ bá rí bọ̀bá yẹn Afis gbogbo irùngbẹ̀ ẹ̀ báyìí ó groom ẹ̀ ni bó ṣe pọ̀ tó ẹ máa wọ̀ pé eléyìí this one is clean ìmí àdárùngbà rí jákàjàká rí kókó irun orí ẹ̀ òmí ìgàn ẹ máa wọ̀ pé ṣọ́kùnrin ilé ìta lélẹ́yìí fẹ́ dó ẹ lọ ṣàtúnṣe kò ṣe dandan nìyẹn fi nírùngbọ̀n tẹ́ ẹ bá jẹun kánú gan ẹ lè nírùngbọ̀n because ẹ ní láti fún rùngbọ̀n yín ní attention ìwọ tó lè fún ara ẹ ní attention tó lè fún body ẹ ní attention mo máa ń wo bọ̀bọ̀ kan báyìí náà lórí Facebook Táyọ̀ àbí kí lórúkọ bọ̀bọ̀ yẹn òun náà máa ń sọ̀rọ̀ báyìí ó pupa gan tẹ́ bá rí rùngbọ̀n ẹ̀gan ọmọkùnrin á wù yín even skin ẹ ọmọkùnrin á wù yín tó bá lè groom ara ẹ má pe obìnrin
ẹ ti dọ̀tí ju ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọkùnrin. Irùngbọ̀n gan nídìí kó jẹun kánú kó tó lè groom irùngbọ̀n. Ìwọ tó rówó ra perfume, tó rówó ra body, tó rówó ra roll-on lọ́kùnrin, ìwọ tó rówó gẹrun tó ń dárùngbọ̀n sí, o ti mọ̀ pé irùngbọ̀n máa ta kókó, irùngbọ̀n olómi, irùngbọ̀n tó lè clean. Àbọ̀rò pé ẹ lọ bèrè lọ́wọ́ àwọn àfíìsì yẹn àbí bọ̀bọ̀ Táyọ̀ yẹn kankan, kẹ́ bèrè pé ṣé wọn kì í groom irùngbọ̀n. Ẹ̀yin onídọ̀tí játijàti, ẹ wá máa send picture canvas sórí Àtíkù sẹ́mi, ẹ máa send picture bùbá, ẹ máa send bùbá ṣòkòtò, t-shirt sórí bùbá, ìmí àgbé sọ́ọ̀sì, àwọ̀ sábẹ́ lace shoe, àwa gbé sórí native, àwa send picture yẹn sẹ́mi kémi send ẹ̀ sóbìnrin. Ẹ wọ sọ́ọ̀sì sínú kíní, inú lace shoe, ẹ wá wọ̀, ẹ lè wọ sọ́ọ̀sì sínú lace shoe, ẹ ṣẹ̀ṣẹ̀ wá wọ̀ sórí native. Ẹ̀yin ará oko tí ń gbé nílùú òyìnbó, ìmí nínú yín, even àwọn tó wà nílùú ìgan wọ́n ń ṣe ẹsẹ̀ ẹ wọ lace shoe, ẹ wọ socks sí abẹ́ lace shoe, ẹ wá gbé sórí native, ẹ wá send ẹ̀ sí mi, ẹ ní kí n send ẹ̀ sóbìnrin. Ìmí àgbé face cap, adé face cap, àwọ̀ canvas, àwọ̀ sórí àǹkárá, a ní kí n send picture ẹ̀ sóbìnrin. Ẹ ní tìjú, ẹ lọ máa groom ara yín, ẹ ń rùn ẹ̀yin ọkùnrin. Sabarikolo.com. Then wọ́n lẹ́yìn tẹ wà ní Sabarikolo, wọ́n lẹ́ ń parọ́. Wọ́n ní mi àti 50 nínú yín, ẹ sọ pé ẹ̀yin 35. Tẹ́ bá wá meet obìnrin tán, iṣẹ́ ni ẹ wá fẹ́ sòótọ́. Ẹ ń parọ́ age, ẹ ń parọ́ location, ẹ ń parọ́ stature yín. Kí ló dé tẹ́ ń ṣe yẹn? Ẹ̀yin ọkùnrin dẹ̀ náà fẹ́ jọ yín sùn mí. Wọ́n lẹ́ ń parọ́ age lórí Sabarikolo. Kí ló dé tẹ́ ń ṣe yẹn? Kò sẹ́ni tó máa ní access information yín. Tẹ́ bá ti fi information yín síbẹ̀, tẹ́ bá fi picture yín síbẹ̀, gbé sí private. Ẹ ní láti parọ́. Àwọn obìnrin wá ń fẹ́ jọ yín sùn mí. Wọ́n wá ń fẹ́ jọ yín sùn mí. Sabarikolo.com. Ó ní kẹ́ lọ register. Ire o, ẹ̀yin ọkùnrin, ẹ lọ groom ara yín. Ó dàbọ̀.